Ó ṣeni láàánú wípé pẹ̀lú gbogbo akitiyan, gbogbo ìgbìyànjú èyí tí àwọn ẹbí, àwọn ará, ọ̀rẹ́ àti gbogbo àwọn ojúlùmọ̀ àti àwọn òṣèré pátápátá èyí tí wọ́n gbà wípé kí àǹtí Àjàrà kó lè wà láyé, kó lè wà láàyè, gbogbo ẹ̀ pàbó ló já sí o. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé àìsàn liver problem òun ló mú ẹ̀mí àǹtí Àjàrà lọ. Ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n ní àìsàn yìí, ṣe ló dàbí ẹni wípé àǹtí Àjàrà wọn ò ṣàkíyèsí, bẹ́ẹ̀ ni wọn ò tiẹ̀ mọ̀ rárá wípé àìsàn yìí wà lára wọn kó tó di wípé wọ́n lọ lóyún. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé oyún oṣù 6 òun ló wà lára àǹtí Àjàrà tí ọlọ́jọ́ fi dé tí ikú fi mú wọn lọ pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn. Ó ṣeé ṣe kó jẹ́ wípé tí wọ́n bá mọ̀ pẹ̀lú àìsàn yìí wà lára wọn, wọ́n lè má lóyún torí wípé pẹ̀lú irú ẹ̀dá èyí tí wọ́n jẹ́, àti bí wọ́n ṣe wà, tí wọ́n bá nírú àìsàn yìí lára, tí wọ́n bá tún wá lọ lóyún, wàhálà gidi ni. Ṣùgbọ́n àwọn kan sọ wípé bóyá torí wípé àǹtí Àjàrà wọ́n ti fìgbà kan lóyún rí tí wọ́n sì bímọ, bó tilẹ̀ jẹ́ wípé ọmọ òun padà lẹ́yìn ọjọ́ 3. Bóyá ìdí nìyí tí àwọn náà fi wá wò wípé káwọn tún gbìyànjú gẹ́gẹ́ bí obìnrin. A rí wípé àǹtí Àjàrà wọn ò kí ń ṣe ọmọdé rárá. Ọmọ 25 years òun náà kéré nínú ayé. Àwọn náà fẹ́ ṣe tí àwọn ẹgbẹ́ wọn ń ṣe gẹ́gẹ́ bí obìnrin, pé bíbí ṣáà ni wọ́n bí àwọn náà sì gbọ́dọ̀ bí ìyàn. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú yìí òun ni wọ́n gbà kó tó di wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí wọn. Àwọn òṣèré wọ́n gbìyànjú nígbà tí àìsàn yìí dé, nígbà tí gbogbo ẹ̀ dojúrú pátápátá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pera wọn jọ wípé ọ̀rọ̀ ló ti délẹ̀ yìí, àǹtí Àjàrà ó wà lórí àìsàn, gbogbo ẹni tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́. Àwọn tó dáwó, àwọn tó gbé 100,000 kalẹ̀, àwọn tó gbé 200, àwọn tó gbé 500, kódà a tún gbọ́ wípé àwọn kan tó gbé 1 million kalẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèré yìí. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí fẹ́ yíwọ́, tí ọ̀rọ̀ yìí ti kà wọ́n láyà, òun la rí tí wọ́n ké jáde síta wípé kí àwọn èèyàn kún ó dìde ìrànlọ́wọ́ fún wọn, torí wípé nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò, tí wọ́n ṣe ìwádìí fínífíní, tí wọ́n rí wípé agbára wọn ò ká mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, òun ni wọ́n ṣètò láti gbé àǹtí Àjàrà lọ sí orílẹ̀-èdè India láti lọ ṣe operation fún wọn. Ṣùgbọ́n àti gbé wọn lọ sí orílẹ̀-èdè India kì í ṣe owó kékeré. 100 million òun ni wọ́n béèrè fún o. Ẹ wá jẹ́ ká wò ó, 100 million yìí náà kì í ṣe ọmọdé owó rárá. Ta ló fẹ́ gbé 100 million kalẹ̀ láàrin àwọn olóṣèré yìí? Kò sí, torí wípé oníkálukú abitiẹ lára, oníkálukú náà ní nǹkan tí wọ́n ń bá fínra. Bẹ́ẹ̀ ni oníkálukú náà, òun náà ló ní bùkátà tiẹ̀ láti gbé, àti wípé lórí eré ìtàgé ìgan èlò gan ni wọ́n rí tí ẹnìkan àbí méjì àbí mẹ́ta tí ó wà fi gbé 100 million kalẹ̀. Eléyìí ni wọ́n rí, èyí tí wọ́n fi ké síta wípé kí àwọn èèyàn kó dìde ìrànlọ́wọ́ fún àǹtí Àjàrà. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn dìde, àwọn tí wọ́n dáwó, ṣùgbọ́n ẹ̀pa ò gbóró mọ́ o, ẹ̀yin tèmi, ó mọ̀ ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ ló ń jáde wípé àwọn òṣèré yìí wọn ò ran àǹtí Àjàrà lọ́wọ́, pé wọn ò tiẹ̀ kí ń ranra wọn lọ́wọ́. Ṣùgbọ́n àwọn tí ò bá mọ ọ̀rọ̀ yìí, àbí tí ò bá mọ tí ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀, òun ni wọ́n mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. Àwọn òṣèré yìí gbìyànjú lórí àǹtí Àjàrà, torí pé àǹtí Àjàrà gangan fúnra wọn, wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ẹ̀dá. Kódà wọn ò kí ń fojú pa ẹnikẹ́ni rẹ́. Wọ́n ní gbogbo ibi tí wọ́n bá ti rí àwọn òṣèré ẹgbẹ́ wọn àtàwọn èèyàn tí wọ́n kí wọn gan, wọ́n ní tìkúnlẹ̀ òun ni àǹtí Àjàrà ló fi ń kí wọn, tọ̀yàyà tẹ̀rín tọ̀yàyà òun ni wọ́n fi ń kí wọn. Tá a bá rí àwọn fídíò wọn gan èyí tá à ń rí káàkiri, a rí wípé gbogbo àwọn òṣèré yìí
òun ni wọ́n nífẹ̀ẹ́ àǹtí Hajara torí ìwà ìrẹ̀lẹ̀ èyí tó ní ẹ̀yìn tèmi. Bó tilẹ̀ jẹ́ wípé arábìnrin yìí ó rí bó ṣe rí, ṣùgbọ́n wọn ò kí ń wora wọn pé àwọn rí bákan. Àwọn náà wọn ò kí ń wò ó wípé àwọn yàtọ̀ sí àwọn ìyókù. Inú wọn máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Wọ́n jẹ́ nìkan tó fẹ́ràn fàájì. Ó jẹ́ nìkan tó fẹ́ràn láti máa bá àwọn èèyàn ṣe. Ó jẹ́ nìkan tó fẹ́ràn láti máa lọ bí tí inú rẹ̀ ó ti máa dùn nígbà ayé wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé kò sí ohun tí wọ́n lè ṣe pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn láti jẹ́ kí àǹtí Hajara kó bọ́ nínú àìsàn yìí. Pàbó ló já sí o. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ń béèrè wípé ta ló fún àǹtí Hajara lóyún? Irú ọkùnrin wo ló gbójúgbóyà èyí tó dá àǹtí Hajara dùbúlẹ̀ tó sì fún lóyún? Ẹ má jẹ́ ká gbàgbé wípé àǹtí Hajara kì í ṣe ọmọdé rárá o. Bẹ́ẹ̀ ni ọmọ 25 years. Ó ti kúrò lọ́mọdé. Òun náà gbìyànjú. Ó fẹ́ ṣe nǹkan tí ó yẹ kó ṣe gẹ́gẹ́ bí obìnrin. Ẹnìkan náà ṣàlóbí. Òun náà ní láti bí kó tó di wípé ó kúrò láyé. Tá a bá gbàgbé, a rí wípé àǹtí Hajara wọ́n ti fi ìgbà kan wọ́n ti fi lóyún tí wọ́n sì fi bímọ. Tó sì jẹ́ wípé ọjọ́ mẹ́ta òun ni ọmọ yìí lò láyé tó fi lọ. Láti ìgbà náà wọn ò tí ì gbìyànjú. Ìgbà tán tó wá gbìyànjú yìí ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ẹ rí i pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn ti ń béèrè wípé ta ni àǹtí Hajara gan ń fẹ́, torí nígbà yìí wọ́n máa ń bi wọ́n láwọn ní àwọn tí àwọn ń fẹ́, bẹ́ẹ̀ ni wọ́n láwọn wà nínú relationship. Ṣùgbọ́n àwọn èèyàn ò mọ ẹni tí Hajara èyí tó ń fẹ́ nígbà ayé wọn. Eléyìí ló fà á tí àwọn èèyàn fi ń béèrè nígbà tí ọ̀rọ̀ oyún yìí tó ṣẹlẹ̀. Wọ́n ń béèrè wípé ta ló fún wọn lóyún gan-an? Ta ni ọkùnrin tó gbójúgbóyà tó fún Hajara lóyún? Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́, fọ́tò tẹ̀ ń wò yìí, èyí tó ń lọ ní orí fọ́nrán mi yìí, arákùnrin yìí la gbọ́ wípé ó fún àǹtí Hajara lóyún. Àwa mọ̀ bí irọ́ ni bí tòótọ́ ni, ẹ̀yin tèmi, torí wípé a ti rí wọn èyí tí wọ́n ti jọ ya fọ́tò papọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fọ́tò yìí, ẹ rí wípé aṣọ kan náà òun ni wọ́n jọ wọ̀. Nígbà tí fọ́tò yìí jáde, ṣé ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí àǹtí Hajara wípé wọ́n kú oríire èyí tí ọkọ tí wọ́n ń fẹ́ yìí. Ṣùgbọ́n títí di àsìkò yìí àti rí kí arákùnrin náà jáde láti wá sọ pé bóyá òun ló fún àǹtí Hajara lóyún àbí ká tiẹ̀ rí ọkùnrin míì láti sọ. Ó ṣeé ṣe kí àwọn ẹbí wọn kó mẹ́ni tí ó fún àǹtí Hajara lóyún. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé ó ṣe ló yẹ kí ọlọ́pàá kó mú arákùnrin tó fún àǹtí Hajara lóyún. Ṣùgbọ́n tá a bá wò ó, àǹtí Hajara ò kí ń ṣọmọdé. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe, ó dá mi lójú wípé arákùnrin èyí tí wọ́n jọ ní nǹkan papọ̀ náà, òun náà kò kí ń ṣọmọdé. Ó ṣeé ṣe kí mutual understanding, bẹ́ẹ̀ ni àjọmọ̀, bóyá tí wọ́n jọ jókòó tí wọ́n jọ rò kó tó di wípé ọ̀rọ̀ oyún dé kó ti wáyé láàrin àǹtí Hajara àti arákùnrin tó fún wọn lóyún, torí pé kì í ṣe ọmọdé. Èmi wá wò wípé kí ló wá fà á, kí ló lè mú wípé kí wọ́n máa ní kó máa fọlọ́pàá wá irú ọkùnrin bẹ́ẹ̀. Rárá o, kì í ṣe ọmọdé. Àwọn méjèèjì wọn ò kí ń ṣọmọdé, adult ni wọ́n. Pé àwọn á fi ọlọ́pàá wára ẹni, ìyẹn ò yẹ kó wáyé rárá. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Tó bá jẹ́ wípé àǹtí Hajara nígbà yìí wọ́n ṣe àyẹ̀wò dáadáa tí wọ́n mọ nǹkan tí ó ń ṣe wọ́n, tàbí ó ṣeé ṣe gan kó jẹ́ wípé dókítà lè ti sọ fún wọn pé kí wọ́n má dánwò, pé tí wọ́n bá dánwò nǹkan báyìí báyìí òun ni ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí wọ́n á fi ìgbàgbọ́ gbé wípé ṣé báwọn ti ṣe rí, àwọn ti lóyún rí tí ọmọ náà tó sì padà ní ọjọ́ kẹta. Ẹ mọ̀ kò rọrùn fúrú ẹ̀kàndé èèyàn báyìí bó ṣe wà yìí pé kí yóò mọ̀ wò wípé òun ní láti ní ọmọ. Ẹ mọ̀ ó ní bó ṣe máa ń rí
lára irú àwọn obìnrin báyìí, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ìgbìyànjú ni wọ́n gbà kó tó di wípé ọlọ́jọ́ dé. Ká wá máa wá ọkùnrin èyí tí ó fún wọn lóyún ká yìí ká máa fọlọ́pàá wá ká, èmi ò rò wípé ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi kò yẹ kó le tó báyìí rárá. Ó ṣeni láàánú wípé ọ̀rọ̀ yìí ó rí bó ṣe rí. Ẹ rí wípé nínú fídíò ètò ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, àǹtí òun la rí pẹ̀lú oyún tí àwọn èèyàn sì ń kí wọn wípé ìyá àbèjì kún ó rọra. Bẹ́ẹ̀ sì bákan náà òun náà ni a rí fídíò èyí tẹ́ rí tí ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, níbi tí a ti rí arákùnrin yìí pẹ̀lú àǹtí Rámọ́tà pẹ̀lú ipò tí wọ́n wà tí ó sì ń kẹ́ wọn lójú tó ń kẹ́ wọn nímú. Ẹ̀yin tèmi, ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀, kò sì sí nǹkan tí a lè ṣe sí i bí kò ṣe wípé ká kí àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́ àti àwọn òṣèré èyí tí wọ́n dìde ìrànlọ́wọ́ fún àgbẹ̀kùn olè wà láàyè wípé wọ́n kú àtẹ̀mọ́ra. Àgbà aládùá wípé kí Elédùà kó bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró, àti pé n tí ń ṣẹlẹ̀ láàrin àwọn eléré orí ìtàgé àti gbogbo entertainment industry pátápátá. Àgbà aládùá wípé kí Elédùà kó bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró. Eléyìí ti pọ̀ jù. Tá a bá wò ó, àwọn tó ti lọ láàrin nínú ọdún tá a mú yìí lásán, àwọn ọ̀dọ́ ni tó sì jẹ́ nǹkan ìbànújẹ́. Àgbà aládùá a sì bẹ Elédùà wípé kó bá wa dáwọ́ ibi yìí dúró. Ẹ̀yin tèmi, eléyìí gbẹnu tán ó lẹ́tìkẹ́. Pẹ̀lú gbogbo ohun tá a ti sọ kalẹ̀ yìí, kí ni tẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ arákùnrin tí wọ́n ní ó yẹ kó lọ fi ọlọ́pàá mú torí wípé ó fi àǹtí Ájárà sí ipò tó fi sí? Kí ni tẹ̀yin rò? Ṣó yẹ kí wọ́n fi ọlọ́pàá wá irú ọkùnrin bẹ́ẹ̀? Ṣé àárò wípé adult ni àwọn méjèèjì? Ní tèmi o, gbogbo ohun tí ẹ bá rò lórí ọ̀rọ̀ yìí, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́. Ire o.